Apata dé, Apata Apataewi dé. Béjì bá gbọ́jọ́ yẹkẹyẹ kì í ké bí kàtàkàtà òjò bá rọ̀ kẹ́kẹ́ apamẹ́yẹ oko lẹ́nu ni. Honorable ló sọjọ́ ìbí. Olóríire ọ̀nìyàn àtàtà. Adùnbárìn láwùjọ ọkùnrin. Ọmọ elémi ní gèdè ogún ọdún o. Ọmọ amádìyẹ sẹ́rèké adé ọmọdé. Ọmọ imam. Ọmọ orí alẹ́ kìtìkété. Àwàmí ebúka sélọ̀. Nítòrò tìbú ìgèdè wọ́ọ̀dù bí. Ó ní tẹríba kèrè mi kọ́. Ó kóni mọ́ra tẹnu kọ́ o. Ẹlẹ́yinjú àánú ló jẹ́. Bó ti ń bọ́mọdé ṣe ló ń bọ̀wọ̀ fágbà. Tọmọdé tàgbà ìpínlẹ̀ Èkìtì ni wọ́n sọ wípé Honorable Adéwùmí Síkírù Adékúnlé Àṣà. Ọmọ imam ibi tó bá lọ là ń rè. All the disciples of Bao, or let me call it Bao disciples, gbogbo wọn pátá ni wọ́n ní kí n máa sọ wípé happy birthday to you Honorable Adékúnlé. Ọmọ Adéwùmí gbogbo wọn pátá ni wọ́n ní kí n máa kí ọ Mr. Governor Goldgbẹ̀yìn. Ọlọ́jọ́ ìbí Ugèdè níyọ́ nítorí Ìgèdè Èkìtì nílé bàbá rẹ̀. Ọlọ́dún èní tẹ́tí máa gbọ́ bí wọ́n ti koríkì ilé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ eléèkúyà wẹlẹwẹlẹ Lisa. Èkúyà sórí ìdíyàn tọrẹ. Ọmọ pẹ́mùdísẹ́ kọ̀kọ́ móríṣẹ́ méjì lọ́nà Lisa. Ọmọ takọ ọ̀rọ̀kì. Ọmọ takọ ọ̀rọ̀kì lórísun. Ọmọ mẹ́kúkú bọ́kọ mọ̀sán yìí bọ́kọ. Eégún nìkan ní í mú bọ́kọ. Ọ̀sán yìí ń bẹ lórí ìsùn. Ọmọ lérè mẹ́fà kì í lé lómi. Èjì dúró kéké èjì pòmùmù rodò. Èjì kókù ké líbẹ̀. Ó sẹ́mọ̀ bóra witiwiti. Ọmọ ọkọ yìí ní pàké. Oyí diri sódò sóko ìlólóló. Lẹ́dùn ọ̀wọ́ rìn dábò ní. Ọmọ eléwi kò wí kí mi dáàdi yẹ́sì mo wí mèsì yẹ omi. Wọ́n ní lásán mọ̀ mú gèdè sọ̀rọ̀. Torí àgbókùnmẹ̀rìwò náà mú ṣẹlẹ̀ wọ́ yúyúyú. Ọmọ arẹ́kọ̀ọ́ bọ̀ sún. Ọmọ òjòjì gèdè fọ́hùn ọkùnrin. Ọmọ lọ́fin níwọ̀ ọmọ balùfọ̀n lẹ́yìn. Ọmọ amó méjì bọ́kọ ní gèdè. Ọnímọ̀ méjì bọ́kọ átàkàsílẹ̀ kẹ́bọra mọ́ bá wíjọ́. Onígèdè nìkan lúlídó àpèsè kejì àdìmúlà. Ọmọ olúdó àdórin kékèké. Bàbá jẹ́kọ̀ọ́ ṣe là ń darí jẹwé. Lọ́dún tuntun tó wọ̀ yí gbogbo ẹni tó máa ṣe tí ò ní forí jìyàn ò ní pàdé wọn láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Àyúlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu. Ọkọ ọba àdáàbọ̀ ní sáà ọlẹ́sẹ̀ wàá máa lọre wàá máa bọ̀ọ̀re láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba mi akọ́dá ayé ọba mi aṣẹ̀dá ọ̀run. Àwọn èèyàn kan bẹ ajínigbé lórúkọ wọn lórúkọ méjì. Ajínigbé ayé yìí ò ní jí ọgbẹ́ tọmọtaya. Olódùmarè ọba tí ò lójijì yóò wọlé òjijì rẹ yóò ṣeré òjijì fún wọn tí ò ní gbẹ̀mí rẹ lójijì. Olódùmarè ọba tí ò pé méjì yóò wọlé nǹkan méjì tó dá tí ò sì ní di mẹ́ta. Gbogbo tó dùn ọ́n nú pátá wọn ò ní dàrí ìbànújẹ́ fún wọn láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Ò ní rí kú ọmọ, ò ní rí kú aya, ò ní sunkún lórí ọmọ, ò ní sunkún lórí aya, ìwọ fúnra lára rẹ ò ní fàìsàn lùdà. Ó kú ọdún ó kú yèdún o. Àṣeyí ṣàmọ́dún. Wàá ṣe púpọ̀ lókè pẹ̀. Happy birthday to you Honorable, and we all wish you long life and prosperity. Apataewi lèmi jẹ́. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 081-69-60-2775. Mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ ní gbogbo ilẹ̀ kílẹ̀.